ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mo kí yín happy birthday, long life and prosperity o. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́ lé a máa yọrí sí rere. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ Queen Naomi ni mo fẹ́ sọ. Nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ nínú ọ̀rọ̀ yìí ò ní wípé kò sí nǹkan tí àwọn èèyàn lè ṣe fún Queen Naomi o. Kò sí nǹkan tí wọ́n lè ṣe fún wọn nítorí pé ọmọ Ọlọ́run ni wọ́n. Ọlọ́run ò dẹ̀ kí ń fi àwọn ọmọ tiẹ̀ sílẹ̀. Gbogbo bí wọ́n ṣe ń fa Queen Naomi lọ́tùn lósì, ó yé Ọlọ́run. Ó yé Ọlọ́run. Ọlọ́run mọ ìdí tí ò fi jẹ́ kírú nǹkan tó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Queen Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run, wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run. Wọ́n dẹ̀ jọra wọn lójú. Wọ́n dẹ̀ ní ìfẹ́ àwọn aláìní. Wọ́n dẹ̀ ní ìfẹ́ àwọn ọmọdé. Ìtorí ẹ̀ ni wọ́n fi dá foundation yìí sílẹ̀ láti máa ran mẹ̀kúnnù lọ́wọ́. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kì í ṣe ìfẹ́ inú wọn. Kì í ṣe nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀. Kì í ṣe nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ rárá. Nítorí wípé inú wọn ò dùn sí nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n kẹ́yìn èèyàn kẹ́ wá máa sọ̀rọ̀ burúkú sí wọn, kẹ́ máa drag wọn, kẹ́ máa bà wọ́n lórúkọ jẹ́. Ẹ mọ̀ pé ẹni tó bá ṣe yẹn ó ń wá bínú Ọlọ́run ni. Nítorí pé Queen Naomi wọn ò jẹ̀bi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí náà. Wọn ò jẹ̀bi ọ̀rọ̀ yìí rárá. Oore ni wọ́n ṣe. Oore ni àwọn àti Alhaji Oríyọmí, oore ni wọ́n ṣe. Oore tó dẹ̀ ń ṣe wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe, ó ti pẹ́ tó ti ń ṣe. So kí wá lóde tó wá jẹ́ pé èyí ló wá máa di nǹkan tí a wá gbé wọn dé ọgbà ẹ̀wọ̀n. Ẹ rí pé ilé ayé yìí ẹ rí pé ó lágbára. Ẹni tó tún ń ṣoore, òun ni aráyé náà tún nà ká burúkú sí. Kẹ́ẹ̀dẹ̀ wá máa wò ó, gbogbo àwọn tó ń rojọ́ wọn ní burúkú wọn ò lè ṣoore yẹn o. Wọn ò lè ṣoore yẹn. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń rojọ́ Queen Naomi ló máa jẹ́ pé àti ná 1 naira fún ọmọlàkejì wọn máa ní lára láti ṣe. Even gan àti ẹ̀ ti ṣe àánú wàhálà ní fẹ́lòmí. Ṣùgbọ́n tẹ bá wá rí ẹni tó ń ṣàánú mẹ̀kúnnù, ẹ máa rojọ́ wọn, ẹ máa bà orúkọ wọn jẹ́, ẹ máa sọ̀rọ̀ ibi sí wọn. Ẹ dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Ẹ wá bẹ̀rẹ̀ sí rojọ́ Queen Naomi, ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọn, ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú nípa wọn, àtàlájì Oríyọmí. Ẹ níbẹ̀rù Ọlọ́run. Kí ló dé? Kí ló dé tẹ́ níbẹ̀rù Ọlọ́run? Kí ló dé tẹ́ níbẹ̀rù Ọlọ́run? Ilé ayé yìí kò le tó yìí. Ilé ayé yìí kò le tó yìí. Àwa ọmọ Ádámọ̀ là ń mú le kókókókó fúnra wa. Ẹni ẹlẹ́ni tó ń ṣàánú, tó jẹ́ pé Ọlọ́run fi àánú sí lọ́kàn ẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ t'Ọlọ́run rán. Kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn wọ́n dájú? Wọ́n dájú. Wọ́n láìkí kéèyàn máa jìyà. Ìyà ìmọ̀dí. Ẹ láìkí kéèyàn máa jìyà ìmọ̀dí. Ẹ wá ń pariwo. Ẹ ń pariwo ọ̀rọ̀ oríṣiríṣi. Ẹ bú ẹbí wọn. Ẹ bú fámílì wọn. Fúnkẹ́ Felix wọ́n kàn sí Queen Naomi. Wọ́n ní wọ́n dẹ̀ bá wọn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wípé kí wọ́n fi gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́, wípé Ọlọ́run á gbàkóso. Ẹ̀yin èèyàn lé, èmi mọ̀ wípé Ọlọ́run máa gbàkóso lórí ọ̀rọ̀ Queen Naomi yìí. Wọ́n ní màmá wa Fúnkẹ́ Felix sọ pé atẹ́gùn ìjì yìí á sì fẹ́ lọ
láìpẹ́ ní agbára Ọlọ́run. Wípé kí Queen Naomi kí wọ́n fi ọkàn ara wọn balẹ̀ pé àwọn èèyàn ń gbàdúrà fún wọn. Ẹ dẹ̀ mọ̀ pé àdúrà ló ń gbà, agbára kì í gbà. So gbogbo àwọn abiyamọ ayé gbogbo ọ̀nà náà ń gbà fún Queen Naomi. Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà wọn ní agbára Ọlọ́run. So mo ní lọ́kàn wípé gbogbo nǹkan tí à ń retí nígbà tí wọ́n bá lọ sí court lọ́ndì 13, Ọlọ́run á bá adájọ́ náà pàdé lọ́hùn. So gbogbo nǹkan tá a dẹ̀ ń nírètí á ṣeé ṣe. Ọlọ́run á tú wọn sílẹ̀, wọ́n á gba òmìnira, wọ́n á máa lọlé wọn, wọ́n á gba béèlì wọn. Bó ṣe máa rí nìyẹn ní agbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Máṣọ́lá. Yorùbá ni à ń sọ, lórí ìkànnì yìí à ń sọ. Nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn létí bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin old subscribers àti ẹ̀yin new subscribers. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú yín o. Ọlọ́run á ṣàánú fún gbogbo yín o. Ẹ ní fọwọ́ gbọ́mọ sí o. Ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ yín ṣe. Ọdún ayọ̀ ni àjọ máa ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Máṣọ́lá Gist TV ń kí yín o.